Africa Content TV. Gba àkàràmọ̀ mi ọlọ́run, ṣàlékún àánú ẹ lórí mi ọlọ́run, kí ẹ̀gún má ṣe gún mi lẹ́sẹ̀ kó tó lè yọ, káyé má ṣe mí o, kọ́rẹ́nsì káyé má bí mi, bọ́lọ́ mi dà kí n tọ́ka sí, tó kí táyé tó dẹ̀ ní ayé mọ ojú rí tó, kóyin tó wá kan bí owó wà ojú rí tó, kíkì nìhun tó jọba níjú iṣẹ́ ló ṣe, káyé tó máa pè mí lélẹ̀ lọ́tún lósì o, àti gúúsù pẹ̀lú àríwá iṣẹ́ la ṣe. Ọ̀rẹ́ mi máa rò kan ohun gbogbo pẹ̀ lásìkò, bọ́run bá ti jẹ́ lọ́sàn-án àpalẹ̀ mọ́ lálẹ́ o, àgbẹ̀fúnráwọ̀ lálẹ́ àtòṣùpá, bílẹ̀ bá ti mọ́ lọ́jọ́ kejì iṣẹ́ ya ohun àtòrùn pẹ̀lú òṣùpá iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, àsìkò wọn sótún rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni, tó bá ṣe tán tó fẹ́ ṣe ẹ́ lógo ọ̀nà àrà lọ́lọ́run á ṣe tiẹ̀. Ó wá ló ń dá fún bọ̀dá lágbájá tí ò dẹ̀ máa dúrà kan gbà, kò lè jí lóru kó o ṣe àṣàrò, kò lè dọ̀sán kó o ṣe. Gbẹ̀dẹ̀nu ọkọ̀ rẹ̀ sí mi o, gbẹ̀dẹ̀nu ọkọ̀ rẹ̀ sí mi, afẹ́fẹ́ lẹ́lẹ̀ ń fẹ́ lókun, ẹ̀fúùfù lẹ́lẹ̀ ń fẹ́ lọ́sàn, mi ò rẹ́ni tó lè wẹ̀ kújà o, gbẹ̀dẹ̀nu ọkọ̀ rẹ̀ sí mi, mo gbórí ilẹ̀ mo jẹ́ po, mo gbórí ilẹ̀ mo mú mi, mo gbórí ilẹ̀ mo mú mi o, mo gbórí ilẹ̀ mo jẹ́po, èmi ọmọ Kúbà sí táyé, mo dórí ilẹ̀ mo jẹ́po, gbẹ̀dẹ̀nu ọkọ̀ ẹ fura o, gbẹ̀dẹ̀nu ọkọ̀ ẹ fura, ogun òjàjà gbẹ̀dẹ̀nu ọkọ̀ ẹ fura. Èwo nínú yín, èwo nínú yín lẹ́lọ́ ń fara wọ́n máa débi sí, èwo ní ẹ má fi wèrè wọn mọ́lúàbí o, àbẹ̀ ṣáyó, ẹ má fẹ́ tó kú wẹ́ni tó sùn lọ, àbẹ̀ gé o. Èèyàn lọ́wọ́ mú síwájú, àwọn kan wọ́n jẹ́ fàájẹ síra lórí ilé ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣe olóbàtọ̀ ọmọ olóbàtọ̀ ọmọ bá apá